أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أدعوك فهم الله سبحانه وتعالى. الحمد لله. أترك الله تكفى النبي محمد صلى الله عليه وسلم. àti àwọn sàhábà al-kiram tó ń tán fi dáadáa tẹ̀lé wọn. Lẹ́yìn eléyìí àkìrà káàbọ̀ sí dídá àkókò tá a wà yìí. Náà nípa ọ̀rọ̀ tí Jákmọ́lù sọ lórí ó ṣe góòdì lílò fọkùnrin, kí ó dẹ̀ ń ṣòun nìkan ni ó sọrú nǹkan báyìí lásìkò tá a wà yìí. Ọ̀gbẹ́ni kan náà ní àdúgbò wa ń bí òun náà ti sọ rí. Kódà àwọn èèyàn béèrè ọ̀hún gbà wọn lọ́wọ́ mi, rò pé irú àwọn ọ̀rọ̀ tí ó bá ti nítumọ̀ báyìí ẹni tó bá lẹ́sìn rẹ̀ ṣe èyàn gba ìmọ̀ ẹ̀sìn lọ́wọ́ irú àwọn ẹ̀dá báwọn. Àmọ́ tó bá ti wá di wípé èyàn ń pìrìsẹ́ǹtì nǹkan tí ò rí bẹ́ẹ̀ bí ìgbà tó rí bẹ́ẹ̀, ó túmọ̀ sí wípé ó fẹ́ ká báwọn lò ń lò wípé ẹ̀yin náà ṣàlàyé bíi hatu burhanakum ẹ̀mẹ́rì yín wá. Ẹ tó bá rí bẹ́ẹ̀, n tí afẹ́pẹ̀rọ aṣákìyèsí yìí yóò mọ̀ jẹ́ ìṣe àlàyé lọ́pọ̀lọpọ̀ kọlọ̀mbà nìṣẹ́ rọrùn. Lákọ̀ọ́kọ́ náà ibi tẹ́mi ó gbà wọlé rèé, òun náà ni ọ̀rọ̀ ń pa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ẹ mọ́ jẹ́ kó òun yọ jákè ju èmi tí mo jẹ́ àfáà tí ń sọ̀rọ̀ lọ. Ṣé ti gbọ́ wà nísìn? Ìní ẹ̀ mọ́sàtà tó fà Ànábì bẹ́ẹ̀ mẹ́jẹ kó máa pariwo púpọ̀. Barakallahu fikum. Naam, tí a bá ti mọ pàtàkì Ànábì, irú nǹkan tí Jákmọ́lù sọ yìí àti táwọn míì náà sọ àtàwọn nǹkan míì tí ó padà máa ti bẹ̀ jáde kò ní ṣaláì mọ́ jáde. Bẹ́ẹ̀ ọba ti mọ kí ni pọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ ẹ̀sìn àti gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run ọba pé àwọn nǹkan báyìí rẹpẹtẹ ó máa ṣẹlẹ̀. Lọ́fà tó ṣe wípé ní tẹ́yìn bá ti rí pé ní òun ọmọ Ànábì yóò bá débi Ànábì ò lè ṣòfin, èyí wẹ̀ ní yóò bá débi pé ní àyèmọye tí wọ́n wí sáà Ànábì lẹ́nu tá Ànábì ò lè wí ó di méjì, yóò bá débi wípé ní yóò máa rí ń tà Ànábì sọ ní tó tako alukur'an ó di mẹ́ta. Yóò wá rọ̀ Ọlọ́run láti fẹ́ mú ìfẹ́ ẹnu rẹ̀ wá níbi tó ṣe wípé alukur'an ọba ti sọ̀rọ̀. Àwọn nígbà táwọn orí inú kur'an kọ́ o, àwọn òní táwọn fi àdísì Ànábì ṣe o, torí pé àdísì yẹn o àwọn tó kó jọ báyìí ni wọ́n ṣe rí. So látara báyìí dá padà wá sa Ànábì Muhammad sallam, Ọlọ́run pè wá sákèésó ṣàlàyé Ànábì fún wa púpọ̀. Nínú ibì kan náà alukur'an Ọlọ́run sọ fún Ànábì pé sanukuri'uka fala tansa, gbogbo náà la mọ̀. Ọlọ́run ní á padà mọ́ ká fún wa Ànábì léyìí tó nígbàgbé ṣẹ̀yìn ò lé ní. Ó túmọ̀ sí pé ìmọ̀ tá Ànábì kọ́, ìmọ̀ tọ́lọ́run bọ́ Ànábì wa Muhammad, ìmọ̀ tá Ànábì ò nígbàgbé rẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì náà al-Qur'ani bákan náà Ọlọ́run ní fata'ala Allahu limalikul haqq, títóbi gíga Ọlọ́run ọba ọlọ́lá, ọba tó ní ìkápá, ọba òdodo. Fala ta'jal bil Qur'ani min qabl, má kánjú pẹ̀lú al-Qur'ani ní kíkà fún wa Ànábì, min qabli an yuqda ilayka wahyuhu, kó tó di pé ní a máa fi revelation rẹ̀ sọwọ́ sí wa Ànábì. Ó wá ní wa qul rabbi zidni ilma. Tá a bá lọ wo Qur'an látòkè délẹ̀, Ọlọ́run ọ̀pá Ànábì láṣẹ kó tọrọ àlékún kankan àfi mímọ̀. Ẹ̀rí àìsàlékún mọ̀mọ́ ní ma mú yẹn mọ́ sọ ara sọ́gbọ́n nú ọ̀rọ̀ kọmọ ní owó yahoo ẹ̀kíní kan ló ṣe é. Ọlọ́run ò ní ká Ànábì ọ̀tọ̀rọ̀ ayé o, Ọlọ́run ò ní ká Ànábì ọ̀tọ̀rọ̀ dúkìá, kí ló ní kó tọrọ? wa qul rabbi zidni ilma. Nínú suratul Qiyamah Ọlọ́run sọ fún Ànábì pé ní inna alayna jam'ahu wa qur'anahu fa idha qara'nahu fattabi' qur'anahu thumma inna alayna bayanahu. Ẹ̀rí Kùránì bùkátà sálàyé. Kùránì bó ṣe wà ń ó kọjá mọ́gbọ́ lárúbáwá mo lè tú. Ọlọ́run sọ fún Ànábì gan fúnra rẹ̀ wípé ní bayanahu, àlàyé bal Kùránì ó ṣe yí wà Ànábì, inna alayna, dandan lọ́rùn àwọ Ọlọ́run ló wà. Gbọ́sẹ́ Ọlọ́run sọ fún Ànábì, Ọlọ́run jó yí wa pé Kùránì bùkátà sálàyé. So ó túmọ̀ sí pé ó kọjá pé ó wà ní Kùránì yìí náà sì ní security ẹ̀sìn, òun ni mẹgáàdì ẹ̀sìn tó ṣe wípé ní báńsà rẹ̀ òun ni báńsà fún ẹ̀sìn.
kò tún wá ní di bánsà máa Ọlọ́run tún wá fún ní bánsà sórí ọ̀rọ̀ bánsà kan nọ́mbà ó sọ ọ̀rọ̀ pé alukur'ani bó ṣe wà wọn ó bùkátà sí àlàyé tó jẹ́ bá bùkátà sí ni Ọlọ́run ní sọ fún ànábì pé jam'ahu wa qur'ana ká kó o jọ fún wa ànábì lódidi àti bó ṣe máa ka àwọn Ọlọ́run wá fún ọ lẹ́yìn lẹ́yìn náà pé ànábì máa tẹ̀lé bẹ́ẹ̀ bó ṣe ń pè wá fún ọ bó ṣe ń kà fún ẹ mọ́kànjú gbọ́ kó tó lè pọ̀ mọ́ wí tẹ̀lé wọn. ọwọ́ ni thumma inna alayna bayanahu lẹ́yìn náà ni pé dandan ni fáwọn Ọlọ́run kó ṣe pé ní àlàyé tá a ṣe fún wa ànábì dandan lọ́rùn wa fún wa ṣèyí wọn báwọn. so táàní ìbá wa má àlàyé yẹn kí wọ́n á ní kó fi ṣe kọ́tọ́jú ẹ̀ pamọ́ láyé ànábì ó jíṣẹ́ rẹ̀ ni. nínú sọ́tún nìsà Ọlọ́run ní wàláwùlà fadlullahi alayka wa rahmatuhu tí ẹ bá ṣe tọ ọlá Ọlọ́run lára àwọn Muhammad àti kẹrẹ ni lahammat ta'ifatun minhum an yudilluk àwọn kan nu wọn ọba ti lẹ́mìí láti sọ̀wọ́ ànábì nù wa ma yudilluna illa anfusahum tó bá sọ nǹkan nù láyé ẹ̀mí wọn ni wọ́n sọnù wa ma yadurrunaka min shay wọn lè kó nira bá wà nábì Ọlọ́run wá ní wa anzala Allahu alayka al-kitaba wal-hikmata Allahu akbar Ọlọ́run ní asọ̀kalẹ̀ fún wa nábì al-kitab tírà ṣèyún lé ní wal-hikmata àtúnsọ hikima kalẹ̀ kí ni hikima wọn mọ jẹ́ àwọn àfáà tí wọ́n síwájú tó jẹ́ pé onímímọ̀ ni wọ́n jùrú àwọn dìdìrín èèyàn tí wọ́n gbáyé kan lẹ́ni tó ń dé fìlà kí tán pera wọn láàfáà wọn àwọn àfáà bẹ́ẹ̀ ní tí wọ́n mọ tú sí àtàwọn hábà níbi ni pé hadith yẹn túmọ̀ sí ó di méjì Ọlọ́run lòun sọ̀kalẹ̀ anzalallahu alayka al-kitaba wal-hikmata Ọlọ́run ní aṣọ Kùránì kalẹ̀ fún wa níbi al-kitabu nìyẹn àwa sọ hikima náà kalẹ̀ kí ni hikima al-hadith ó tún wá ní wa 'allamaka ma lam takun ta'lam àwa fi mọ̀ wà nábì inti wà nábì ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wa kana fadlullahi alayka 'azima ọlá Ọlọ́run lórí wa nábì ọlá tó tóbi ni Allahu akbar nǹkan mẹ́ta kọ́kọ́ nù ná al-Qur'an al-hikma al-ilmu ìmọ̀ ó di mẹ́ta gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni ànábì wá jíṣẹ́ Kùránì fún wa gbà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí tọ́lọ́run sọ̀kalẹ̀ a wá fẹ́ gba al-hikma tọ́lọ́run sọ̀kalẹ̀ a fẹ́ gba ìmọ̀ tọ́lọ́run fi kọ́ ànábì ẹ rí pé tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ alábòsí ló fẹ́ jẹ́ kò rẹ́dì láti tẹ̀lé ànábì wa Muhammad tó bá rẹ́dì láti tẹ̀lé ànábì gbogbo tọ́lọ́run kálẹ̀ yìí ńkọ́ kí ló fẹ́ fi ṣe. so al-hikma tọ́lọ́run sọ̀kalẹ̀ fún ànábì ká ní pé ní kìtáàbù bá ti tó èyí ṣe kí ni hikma ń wà fún kí làdísì ní wà fún nínú bòmí Ọlọ́run ní wa anzalallahu alayka al-kitaba okay wa anzalna ilayka adh-dhikra aṣọ zikiru kalẹ̀ fún wa nábì ẹ̀wọ̀n gbọ́ litubayyina lin-nasi kó lè bá a máa ṣàlàyé fáwọn èèyàn ma nuzzila ilayhim in tá ń sọ kalẹ̀ fún wọn díẹ̀ ọ̀yá kí ni zikiru ń bẹ̀ wọn ẹ dákun kí ó tún wá ní ma nuzzila ilayhim náà ó di nǹkan méjì so ẹ̀dá wa gbé báyìí pé ní tírú nǹkan báyìí bá ń bẹ lára níbà Muhammad ìmọ̀ ń bẹ hikma ń bẹ yàtọ̀ sí Qur'an ṣé ká níbi ọtọ́jú mọ̀ òun ṣé ká níbi ìtọ́jú hikma òun ó ní í ṣe lọ́lọ́run lóhun fi kọ́ ànábì ó ní í ṣe lọ́lọ́run fi sọ̀hún náà kalẹ̀ àwọn ni tó bá rí bẹ́ẹ̀ ṣé kò ẹ̀kọ́ Ọlọ́run ó sọ pọ̀ mọ́ Qur'an ni Ọlọ́run tí ò mú wa tàbú rẹ̀ kọ́ da yín pọ̀ lẹ́ẹ̀kan náà kẹjọ wáyé kan pè yín bèjì tó fèyí ò sọ lánàá agboolé tí yín sóhun náà wà ní ilá láti sọ lágbó ti fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ẹjá wá padà wá Ọlọ́run sọ nínú Kùránì pé ní ǹjẹ́ jákọ́ béèrè báyìí pé ǹjẹ́ ànábì tẹ̀ lè ṣòfin ní ẹ̀sìn yìí naam ànábì lè ṣòfin ànábì sì ṣòfin kí ló fà tẹ́ ṣòfin tá a sọ pé ànábì lè ṣòfin ni wípé ipò tọ́lọ̀ ń gbà nẹ́bì sí tayọ pọ̀ gbogbo ń kálùkù lágbàpọ̀ tànẹ́bì tóbi ju gbogbo ẹ̀dá lọ so kìí ṣe ànẹ́bì ni ó gbà mí gbà ràn mí ànẹ́bì abiyamọ gbòdá gbọ̀rọ̀gbọ̀rọ̀ nìkan láfẹ́ kẹ́ ẹ mọ fi kí ànẹ́bì kẹ́ ẹ gbà pa ànẹ́bì aṣòfin ni nínú al-Qur'an Ọlọ́run ní am lahum shuraka shara'u lahum min ad-din ma lam ya'dhan bihi Allah Ọlọ́run ní ṣé wọ́n ti láwọn akẹgbẹ́ kan tí wọ́n ti láwọn orogún kan ni tó ṣe wípé ní àwọn ni wọ́n wá máa ṣòfin fún wọn nínú ẹ̀sìn yìí ìtọ́lọ́wọ̀n ọ̀yọ̀ǹda lọ́dọ̀ àwọn àfa wọ́n pè kíníkan ní mafhumul mukhalafa ó túmọ̀ sí pé ní àṣẹ pé pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run
àwọn kan ń bẹ nínú ẹ̀dá tí wọ́n mọ̀ ṣòfin nínú ẹ̀sìn ọlọ́run yìí àwọn wá ni wọ́n àwọn ànábì ọlọ́run ni kódà ànábì Ìsá nínú al-Qur'an fúnra ẹ̀ ní sọ wípé ní wàlí uhilla lakum ba'da alladhi hurrima alaykum èmi ànábì Ìsá yìí mo tún wá fẹ́ máa ṣe ní ẹ̀tọ́ fún yín apá kan nǹkan tí wọ́n ṣe léèwọ̀ lé yín lórí ẹ gbọ́ ànábì Ìsá ń sọ bẹ́ẹ̀ fọmọ Israel ní sọ́tọ̀ Ali Imran wàlí uhilla lakum àti pé ní láti wá máa ṣe lẹ́tọ̀ fún yín ni mo ṣe wá ba'da alladhi hurrima alaykum apá kan nǹkan tí wọ́n ṣe léèwọ̀ fún yín nígbà tá ànábì Ìsá bá ń ṣe báyìí ànábì Muhammad ńkọ́ sallallahu alayhi wa sallam ànábì náà ṣe irú bẹ́ẹ̀ ọlọ́run sì yọ̀ǹda bẹ́ẹ̀ fún ànábì nínú sọ́tù al-A'raf ọlọ́run sọ fún ànábì wípé ya'muruhum bil ma'ruf Muhammad tá ń wí yìí o yóò máa pa wọ́n láṣẹ pẹ̀lú dáadáa wa yanhahum 'anil munkari a sì máa kọ̀ fún wọn pa nǹkan tí ọ̀dà tó júrí tọkàn kọ̀ wa yuhillu lahumut tayyibat yóò a máa sọ ntọ́ bá jẹ́ ntọ́ bá mọ́ yóò máa ṣe lẹ́tọ̀ fún wọn wa yuharrimu 'alayhimul khaba'ith àwọn kan dọ̀tí àwọn tí ọ̀dà yóò máa ṣe léèwọ̀ fún wọn nínú ipò tọ́lọ́ntọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam so tó bá rí bẹ́ẹ̀ àìmọ̀kan àti àìmọ̀ pàtàkì ànábì àti àìmọ̀ bó lọ́lọ́run ṣe kí ànábì tó àti àìgbọ́ Kùránì yìí ní mọ̀ mú yẹn sọ wípé ní ìta ànábì sọnù ànídìí ẹ̀ tó wọ́n wà ní pé ṣe bí àwọn sọ̀hábà ni wọ́n gbà díìsì wá àdíìsì tẹ́lẹ̀ rí oríṣiríṣi ọwọ́ ló ti kàn án àfáà àwọn tí wọ́n gba àdíìsì wá náà ni wọ́n gba Kùránì táǹkà wá fún wa ọ̀gbọ́sẹ́ àwọn tí wọ́n ṣe kíni o tí wọ́n gba hadithi náà wà ní kíni o àwọn náà gba Kùránì náà wá tá a bá ti lè suspect wọn tá a lè kẹ́fín burúkú sí wọn wípé wọ́n lè parọ́ nu hadith fàfil Kùránì àwòlà wọ́n lè parọ́ nu Kùránì náà nù tá a bá lè sọ wípé ní àwọn sọ̀hábà nẹ́bì àbáwọn tábìí o wọ́n lè parọ́ nu hadith ànẹ́bì tí wọ́n gbé wá fún wa pé tọ̀ kódà ní Sahih Bukhari gan irọ́ ni gbogbo ẹ̀ á sọ fún wa bákan náà pé ní ṣe báwọn tó gbà yìí náà gbélé yìí náà àwọn náà sì làkọ́kọ́ alágbọ̀yé nínú ẹ̀sìn yìí ànábì ń bẹ láàrin wọn tí wọ́n rà ànábì sójú ẹni tó bá sojú yẹn báyìí tó bá lọ́rọ̀ gangan àti parọ́ mọ́ ń le bí ẹni tí ò sí ń bẹ̀ ìtọ́lọ́run bá wọn gbé lórí ilẹ̀ lẹ̀ tí wọ́n rọ́ lọ́hùn sójú wọn rọ́ lọ́hùn sójú wá wò nínú tírà kan àwọn tí wọ́n gba hadith ànábì wá bí wọ́n ṣe wá pọ̀ tó bí wọ́n ṣe pọ̀ tó oríṣiríṣi tírà ní sọ̀rọ̀ ń pa wọn àmọ́ tí mi ra lébi mélòó kan ṣe ọ wípé nínú tírà àfà Ibn Abi Hatim ar-Razi Imam Bukhari tán pè ní at-Tarikhul Kabir òun kó èèyàn bíi 13,000 plus ó ṣàlàyé ìtàn ayé wọn ó sọ bó ni wọ́n ṣe rí èyí wọn bẹ́ẹ̀ so Ibn Abi Hatim wá dé lẹ́yìn rẹ̀ òun náà kọ tírà tiẹ̀ náà títí ẹ jẹ́ bí èèyàn 18,000 lè sọ̀rọ̀ wọn àwọn tó ń ṣe kí ni àwọn tó ń kọ́ àdìsí ànábì jọ at least àwọn bí 18,000 yìí lójú tírà bí dókítà bá dé tírà míì àfọ̀nrí jù bẹ́ẹ̀ lọ káàkiri bíi tàdíbù alkamal fúnra rẹ̀ tàdíbù alkamal tàdíbù tàdíb tẹkiribu tàdíb tàdíbù tàdíb àtàwọn bẹ́ẹ̀ lọ́nà àwọn tírà sí àwọn alámìnúbàlá rẹ̀ lẹ́yìn wa yìí sí yàrá alámìnúbàlá wọn rẹ̀ lẹ́yìn wa yìí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ aṣíwájú àwọn àgbàlagbà onímọ̀ ni wọ́n kọ tó túmọ̀ sí pé ní ọ̀rọ̀ ẹ̀sìn yẹn ṣe ń tọ́ dàrú ìsìláàmù yẹn ṣe ń tẹ́ mọ̀ béèrè pé ní tó gbélé wa ń boná ti bí ń bo ló ti wá gbogbo ẹ̀ ló ti wà lákọọ́lẹ̀ ẹnìkan béèrè pé ní ṣé Buhari ló gba Kùránì wa ni Ọlọ́run ṣàánú wa nú ayé yìí o sórí bí Bukhari ṣe wà ń ó kó tírà jọ ní kọ̀kọ́ tírà fúnra rẹ̀ ìtọ́pọ̀lọpọ̀ èèyàn ọmọ inú ó kó tírà jọ ní kọ̀kọ́ tírà fúnra rẹ̀ pẹ̀lú tí ó gbà wá lẹ́nu àwọn táwọn náà gbà lẹ́nu àwọn àfá wọn táwọn náà gbà lẹ́nu àwọn àfá wọn táwọn náà gbà lẹ́nu àwọn àfá wọn táwọn náà gbà lẹ́nu àwọn sàhábà Nábì táwọn sàhábà gbà lẹ́nu Ànábì Muhammad sallam so bí ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀sìn ṣe rí nìyẹn so látara báyìí ibẹ̀ ló ti mọ̀ wípé ní so orí kí irọ́ tó lè wọnú Islam irọ́ wọn ó múra gan irọ́ wọn ó ṣe kí ni o
Jákèmọ́lù sọ nú ọ̀rọ̀ rẹ̀ pé ní ó rọrùn torí pé àdìsí pọ̀ àdìsí ò lè àwọn olè káàdìsí jọ tán mo sì ń bọ̀ wá bẹ̀ mo ń bọ̀ wá bẹ̀ náà mo ń bọ̀ wá bẹ̀. ẹ jẹ́ mọ́ gbé báyìí mi ní fẹ́ pìlì rẹ̀ torí pọ́jọ́ ti lọ gbogbo àwọn láti gbọ́. ó sọ ń bì kan wípé ànábì ti ń lo òkà góòlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkàn dídọ́ kan ó sì yọ dànù. àwọn wá wọnú kúránì àwọn ò rí ibi tọ́lọ̀ ti ní kọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀. á bí òun náà àti gbogbo àwọn tó bá rí bẹ́ẹ̀ àti gbogbo wa náà ká jọ bira wa wípé ní ǹjẹ́ kànábì yọ òkà òun kó wá yọ ọ́ sọnù ìjọ ṣe pẹ̀lú ìfẹ́ ẹnu ni. tó bá ṣe pé bó ṣe yọ ọ́ sọnù kò láṣẹ ọlọ́run nínú tí kùránì sì ń sọ̀kalẹ̀ kùránì ò ní dákẹ́. mo sọ lẹ́ẹ̀kan pé tẹ́ ẹ bá ti kẹ́fín sádìsà nẹ́bì ẹ kẹ́fín sí kùránì náà ẹ padà ní pé ní ó dàbí ẹni wípé ní bóyá ó wà nínú kùránì báwọn àwọn aráabí ni wọ́n yọ kó ẹ ti kẹ́fín sí kùránì náà nù ni. tẹ́ ẹ bá ti wá kẹ́fín sí kùránì gbogbo tèmi àtijọ́ ṣe nínú ẹ̀sìn ó ti ní kẹ́fín sínú. táwọn tó bá gbẹ̀sìn wá fún wa tán bá lè parọ́ nú àdìsà nẹ́bì ní tá à ń sìn òun gan ẹ̀sìn tá a gbé lọ ìsìlámù gan òun náà ẹ̀sìn rọ́ ní ọ̀fẹ́ jẹ́. torí pé àwọn tó gba kùránì wá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lè ka kùránì ń ọ̀pọ̀lọpọ̀ wọn náà ni wọ́n gba haditha nẹ́bì wá tán bá ti wá parọ́ ń bì kan níbi èmi nǹkan. so kábíra wa wípé ní ànábì kan dédé yọ òkà kúrò sì yọ sọnù ẹ dákun sọ yọ pẹ̀lú ìfẹ́ ẹnu ni. tí ọba ti tó bá ṣe pọ̀ yọ pẹ̀lú ìfẹ́ ẹnu wal iyadhu billah àwọn òní bá yín lọ pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ á ṣe pé onífẹ̀ẹ́ ńlá nẹ́bì nìyẹn nítorí pé ẹ fẹ́ gbé pọ́ìntì yín díẹ̀díẹ̀ pẹ̀lú ẹsẹ̀ rẹ̀. àmọ́ tó bá ṣe pé ẹ bá gbà pé kò yọ pẹ̀lú ìfẹ́ ẹnu alhamdulillah a ṣe pé ní revelation ló tẹ̀lé revelation ń dandan kọ́ ni kó pẹ̀lú kùránì tá a máa kà tọ́lọ́wọ́n ọba ti yọ̀ǹda kó pẹ̀lú kùránì kíkà kó pẹ̀lú hikima tasọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam bákan náà ni wípé ọlọ́run lálàyé kùránì wà fún ànábì Muhammad. so nínú àlàyé kùránì gan òun náà ni yíyọ òkà òun kúrò ńbẹ̀ nínú hikima òun ni yíyọ òkà òun kúrò ńbẹ̀ nínú ìmọ̀ tọ́lọ́ ń bọ́ ànábì tí ó lè bá bẹ́ẹ̀ nìkankan ní ẹ̀sìn yìí tọ́rọ ànábì ló gbé ìsìlámù wa tọ́lọ́wọ́ lè bún bàbá ńlá bàbá ẹni kankan mọ́ òun náà ní yíyọ káwọn kúrò ńbẹ̀ ẹja ṣe yíyún ilé ni. bákan náà ni wípé ní tọ́ba wa ṣe wípé ní yíyọ káwọn kúrò ìmọ̀lẹ́ ànábì fi ṣe ìmọ̀ òun bó ṣe wà òun ìmọ̀nà ní ọ̀jẹ́ wattiba'uhu alayhi hudan ká tẹ̀lé ànábì lórí ìmọ̀nà kó yóò ká sọnù kò ló mọ̀ òun wallahi ìmọ̀nà ni. láíláí ànábì ò ní ṣe nǹkan tí ó jẹ àánú fún un tá ànábì bá ti wá ṣe ń tọ́ jánù àwa tá a wà lẹ́yìn rẹ̀ kí láwa jẹ́ tá a bá pẹ̀lú àlùmọ̀ tó lápọ̀nlé torí pé ànábì wa lápọ̀nlé ni tá a bá jẹ́ ní ìmọ̀ràn torí pé Muhammad jẹ́ ní ìmọ̀ràn ni tá a bá ti wá lé kẹ́fínsà ànábì nítorí òkà góòdù tá a fẹ́ lò àwa gan ní ìkẹ́fínsì ni wá ẹ̀sìn tá à ń ṣe ò nífẹ̀ẹ́ nítumọ̀ mọ́ ọ̀gbọ́sẹ́ wípé ànábì yóò ka góòdù kó lọ́wọ́ àwa rí pé bó ṣe wá yọ òun torí pé Kùránì sọ̀rọ̀ ń pa rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ànábì fìfẹ́ nu yọ kó nu káì bọ́ ọba ti sọ bẹ́ẹ̀ àìmọye nǹkan inú ìdí ọmọ tí wọ́n ṣe kó ànábì fìfẹ́ nu ṣe. ẹlẹ́yọ̀ máa ṣàlàyé fún ẹ pé Ọlọ́run kí ànábì pẹ̀lú ìmọ̀ ọ̀dà alápèjúwe níṣìí nínú Al-Kùránì látòkè délẹ̀ ẹ ní bá ń bẹ̀ wípé tíyẹn bá dénú sàárè tán àwọn màláíkà ó béèrè lọ́wọ́ rẹ̀ ànábì sì sọ a sì gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ àgbọ́dọ̀ mọ́ tẹ̀lé níbo ló ti rí yín ṣé ká nígbà tí ò sí nu Kùránì nísìnyí àti pé kò sí nìyẹn ọgbọ́sẹ́ bẹ́ẹ̀ bá kírun tàbí pé kíni àfikọ́ sálámọ̀ kó tó dìde níbo ni tẹ́ ẹ bá kírun tẹ́ sálámọ̀ wà nu Kùránì ọ̀dà sẹ́yìn wá ní sálámọ̀ kàn dìde fi ó sì mọ́ lọ só nírun kọ̀bùlẹ́ àti bàádí tá máa fi ń tún òun ṣe níbo ló wà nù Kùránì téèyàn bá sì wá dáràn ń bi irun yóò san àbí ò ní san ṣé tí ó bá san sí yóò nírun kò lè nírun ta ló wá fi yín kọ́ níbà Muhammad tí ọjọ́ wà nù Kùránì tó wà pé torí pé fẹ́ lò ká góòdì nìkan lẹ́yìn padà wá rí i pé ní ànábì ń tà ànábì sọ òun ẹ wà nù Kùránì ẹ rí ẹ wá sálámọ̀ lẹ́yìn irun náà wá kárì. ẹ wá kó bílẹ̀ àti ìbàdúrà nù Kùránì kárí tẹ́ ẹ bá ti rí ẹyà mọ́ sí mọ́ kárí tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀
ẹ kàn dé mọ́sálásí ẹ sì kírun ẹ mọ́sálásí ẹ dé mọ́ lọ padà kẹrọ àwọn èèyàn kí alágbọ́já ti padà wá ya wèrè pátápátá mọ́ tí ń ṣe kọ̀tẹ̀ wá sí làákàyè mọ́ èyí ń bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tó jẹ́ pọ́ìntì tó jójúlówó tá a lè ṣàlàyé nínú kan tí Jákèmọ́ ló sọ òun náà ni wípé ni ó ní ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ọlọ́run sọ alukur'an wallahi bó ṣe rí nù ni àmọ́ ọlọ́run ọ̀sọ́ àdísì gẹ́gẹ́ bí nǹkan tó sọ ó ní ọlọ́run sọ kur'an bí àmọ́ àdísì ni naam a sọ fún wa wípé ni sábàtà lóòótọ́ fẹsẹ̀ yín lọ ọlọ́run sọ wípé ni inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafizun àwa la sọ àdíkìrù kalẹ̀ Allahu akbar sórí kẹ́límà díkìrù yìí tó bá dá wa lóhùn nìkan nínú alukurani lọ́pọ̀lọpọ̀ alukurani ni mo ń rí fáàsì àmọ́ tí nǹkan bá tẹ̀lé ìmọ̀ túmọ̀ àdísà Nabi sallallahu alayhi wa sallam lásọ̀lẹ́hìn ọlọ́ni pé wa anzalna ilayka dhikra litubayyina linnas so alifu alam tó wà lára zikiru ń bí yìí alifu alam tó ṣe kí ni tó wà lára zikiru yìí àwọn àfáà mọ̀ pé list gírọ́kìlì jeans gbogbo ìran tọ́lọ̀ sọ̀kalẹ̀ fáà Nábì alifu alam fẹ́ protect òun ní ó kó sínú zikiru yẹn tọ́lọ̀ wá ń protect gbogbo ẹ̀ lápapọ̀ nínú ẹni kí nínú ẹni hadithi wa ọ̀rọ̀ ni wa anzalallahu alayka alkitaba wal hikmata mẹ́tẹ̀ẹ̀ta yẹn wa 'allamaka ma lam takun ta'lam mẹ́tẹ̀ẹ̀ta ni ìmà Nábì hikima tọ́lọ́ sọ kalẹ̀ fún Nábì Quran tọ́lọ́ sọ kalẹ̀ fún Nábì gbogbo ẹ̀ lápapọ̀ lọ́gbọ́dọ̀ wa protected tí mà Nábì ọba ti ní protection ìmọ̀kímọ̀ nù táà ní tọ́jú tá a bá tẹ̀lé ànímọ̀nà bí hikima tọ́lọ́ fi ká ẹ̀rọ pé wadhkurna ma yutla fi buyutikunna min ayati llahi wal hikmati ẹ̀yin ìyàwó Nábì ẹ máa rántí tọ́lọ́hun ọba ẹ máa ka tọ́lọ́hun ọba ń sọ̀kalẹ̀ sínú ilé yín tí wọ́n ń ka nínú ilé yín min ayati llah nínú ohun àmì ọlọ́run yóò alukur'ani wal hikma àti hikma tá a fi rán Nábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ dákun tọ́lọ́ ní káwọn ìyàwó Nábì náà mọ̀ ká ṣé ọlọ́run wa ní protect òun náà so hadith náà kọ́ protected ní bó ṣe wà ní ọlọ́run protect ẹ̀ bó ọlọ́run ṣe wá protect ẹ̀ ya Allah ọlọ́run protect hadith Nábì débi wípé ní bá Nábì ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ sọ báyìí ló ti ní protection nínú Musnad Imam Ahmad volume alákọ̀ọ́kọ́ Musnad Abubakar Imam Malik ridwanullahi alayhi ẹgbọ́n tó sọ ó ní bóun ṣe wà yìí tá Nábì bá sàdíìsì kan tóun bá wá gbọ́ ọlọ́run ọ̀ràn òun ṣe láti lò ó níwọ̀n bábágbára àwọn bá ṣe mọ́ àmọ́ tẹ́nìkan náà sàhábà Nábì bá sọ pé Nábì sọ ó ní ìsáhálàfùtù nípe lágbájá búra fún mi bá Nábì lọ sọ bẹ́ẹ̀ sórí pé kí ló ṣẹlẹ̀ ń protectorship ó ti wà lẹ́sẹ̀kẹsẹ̀ lórí pé lára kò ní lọ jìnnà búra fún mi sáà Nábì lọ sọ kì í ṣe pé ń kẹ́fín sí sàhábà fà bíi tiwọn sàhábà tó kulluhum adul onídéédéé ni wọ́n ẹni tá a nígbàrà ti sí ní gbogbo wọn àmọ́ Ìmámù Àlí ní pé ní tí sàhábà kan bá wá kàdíìsì fún pa Nábì sọ wípé ní kí wọ́n dákun búra fún mi ó wá ní wa inna Aba Bakrin haddathani Abubakar kàdíìsì fún mi Abubakar dẹ̀ ní ìkéṣẹ́ ní táǹkẹ́ fi sí àníndìkó sọ kókó búra fún wa bó ṣe wá bẹ̀rẹ̀ nù ni àwọn àfáà wa ń tẹ́wọ́ gbà sàhábà Nábì náà wọn kálukú wọn ṣàmójútó àfáà Muhammad ibn Sirin ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ la nas'alu nasa nígbà tó ṣe wípé ní àṣẹ́kùbọ̀ wà já Nábì sí wa táwọn sàhábà sì pọ̀ láwùjọ a nídìí ká mọ̀ sọ pé lágbájá dákọ̀ àfáà rẹ̀ fún wa àmọ́ ńgbà tó di pé ní fitna bẹ́lẹ̀ gbàmù tó di pé ní eléyìí fẹ́ mọ̀ sọ̀pọ́tì eléyìí lágídí eléyìí fẹ́ péré lọ́wọ́ lójú ọ̀nà eléyìí fẹ́ pé mo gba ti lágbájá ó fẹ́ mọ̀ fi ẹ̀rí jẹ́rìí ọ̀rọ̀ rẹ̀ a sọ fún wa pé ní samúlà náà rí jálàkùn ẹ dákọ̀ àfáà yín ká gbọ́ ẹ dákọ̀ àwọn tọ́kọ yín tó bá ti wá sí pé àfáà àwọn tí wọ́n dákọ̀ nínú bídíà lọ́wọ́ à nígbàdísì lẹ́nu rẹ̀ òrí àpèjúwe bẹ́ẹ̀ ká ní wípé ní níbi táwọn èèyàn ní dogmatism àti tẹ́ńdẹ́ oní fanatism dé tó bá ṣe pé ní Sheikh Adam Sheikh Amali bá sẹ̀mí láyé Nábì àwọn bá pẹ̀lú kan náà sàhábà Nábì in tó ṣẹlẹ̀ láàrin wọn táwọn karambà ní burúkú yìí tán fi ń sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ọ̀dà ọ̀rọ̀ tó le ni wọ́n ti mọ wádìí sí fún lágídí àwọn eléyìí kọ́ni
ìkànjọ́ kan wọ́n ní wọ́n sọ fún pé ní Ahmadu kìnnìkan ní jẹ́ pé Ahmadu ó rí nǹkan tí Ṣáfì àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ń ṣe ni ó ní ẹyẹ bọ́ síbí lágbájá báyìí káàdìsì fún mi lágbájá báyìí káàdìsì fún mi ọlá níbi sọ wípé ní ọ̀gbẹ́ni nǹkan padà dìde nínú àlùmọ̀ yìí ismuhu Muhammad ibn Idris ash-Shafi'i asharru ala ummati min ash-shaytan ó ní ànábì ó lẹ́nu tí Ọlọ́run ó parọ́ nù ó ní wọ́n sọ pé ànábì sọ wípé ní ọ̀gbẹ́ni nǹkan padà dìde nínú àlùmọ̀ yìí orúkọ rẹ̀ ó máa jẹ́ Muhammad ọmọ Idris ash-Shafi'i ó lè má lùmọ̀ òun Jésù lọ nítorí kínú àsọ̀bíyà wípé àjẹ́ onímọ̀dé àbí lágbájá wá wòwò gbogbo ẹ̀ lápapọ̀ àwọn àfáà wa lákìísí àwọn àfáà Yahya ibn Ma'in téèyàn bá kàtàn ayé wọn gbogbo ayé wọn táwọn wákàkiri pé ní lágbájá tẹ ní pé ọmọ àdìsá níbi tó ha sórí ẹja tún tẹ̀sí ẹ̀ wò ẹja dá àwọn àfáà rẹ̀ rú mọ́ lọ́wọ́ sọ̀rọ̀ pé bí wọn náà ti mọ àwòkọ àwọn players nínú tíìmù kan tọ́mẹ̀ntọ́ wà ní bench àtẹ̀ntẹ́ pé máa gbá bọ́ọ̀lù gangan tọ́mọ̀ ka méjìlá lọ́tọ̀ọ̀tọ̀ àbíwọ̀n tó máa ń kà ó lè ní pé kìnnìkan ní gbá wíńgì kìnnìkan ní gbá lẹ́fìtì kìnnìkan ní gbá mídù kìnnìkan ní gbá mídù àbí kíkọ́ ọ̀sá tó pọ̀ bóun ṣe lè tóun tó yẹ pé ní tẹ́ bá béèrè pé ní látìgbà tó ti jọyìn tíìmù báyìí ọmọ mélòó ni wọ́n ti rà yóò mọ̀ rántí ọmọ mélòó ni wọ́n ti lónù jáde yóò mọ̀ rántí mélòó ni wọ́n ti padà wá tà yóò mọ̀ rántí mélòó ti fi klọ́ọ̀bù lẹ̀ yóò mọ̀ rántí bẹ́ẹ̀ làwọn eléyìí ṣe máa rántí àwọn àfáà wọn sórí àtàwọn tí wọ́n kọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa há àfáà alágbájá tí lágbájá báyìí gbajúmọ̀ àbí wọn náà wò lóde ní ìbáyìí nísìnyí ó kéré nínú ọmọ mọ̀rìkàzí tí ó mọ̀ wípé nínú àwọn àfáà ṣé Ádámù ni bàbá ẹ̀sìn ní òbí wa ń lọrin wà ní ọmọ wípé àfáà Àdàmú náà mọ́ jìnnà pẹ̀lú àfáà wọn ó sì kéré nínú ọmọ ṣé Kàmọ́lì ọmọ kí bàbá wa ṣé Kàmọ́lì Àdàbí tí ò ní mọ̀ wípé ní ṣé Tájùl Àdábì àfáà àgbà ni fún ṣé Kàmọ́lì bá a ṣe há ni bẹ́ẹ̀ làwọn náà ti máa há pé lágbájá báyìí tó jẹ́ gbajúmọ̀ òun àfáà báyìí láfáà rẹ̀ àfáà báyìí láfáà rẹ̀ àfáà báyìí láfáà rẹ̀ èdè ìsàhábà Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. so àwárá àwọn àfáà bíi Ibn Abi Hatim ar-Razi rahimahullahu ta'ala ọkọ̀ tí a ti ń pè ní al-Jarh wa Ta'dil pẹ̀lú àṣẹ́kùbọ̀ kí làwọn ará iwájú ń bá bọ̀ wá Imam Bukhari síwájú rẹ̀ ọkọ̀ at-Tarikhul Kabir ad-Du'afa as-Saghir ó fi sọ pé àwọn wo ni wọ́n máa gba àdíìsì wá tí wọ́n parọ́ àwọn wo ni wọ́n ọmọ tẹ́sán máa ń ṣe ni iṣẹ́ tán máa ń ṣe ni pé ní lágbájá báyìí ọjọ́ wo ni wọ́n bí ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ni máa gba àdíìsì Ànábì tálàfà rẹ̀ ìlú mélòó ló lọ àwọn wo lọmọ kéwù rẹ̀ ìgbà wo ló hàdíìsì ní dáadáa ìgbà wo ló di pípọ̀ ha dáadáa mọ́ àwọn wo ni wọ́n jòkó ti jù nu ọmọ kéwù àwọn wo náà máa wá lẹ́kọ̀ọ̀kan nu ọmọ kéwù rẹ̀ fún gbogbo ẹni tó gba àdísì Ànábì wa lẹ́sìn mọ̀ pé lágbájá báyìí òpùrọ́ ni lágbájá báyìí àmàfà rẹ̀ wọn ò sí nígbà àdísì rẹ̀ pété àlàfà rẹ̀ pé àmàfà rẹ̀ majhul ẹ̀fílẹ̀ wọn ládìsì rẹ̀ ti ṣe kankan. wọ́n tún mọ̀ ẹ́ débi wípé ní lágbájá máa ń jalè àdísì tí èsì àdísì rẹ̀ wọ́n mọ̀ débi pé ní lágbájá máa ń parọ́ àfà gbogbo ìtẹ́ ìmọ̀ fi ra ààyè kúnra yín lóde ní ìtẹ́ ìmọ̀ parọ́ àfà wọn pé mùdálìsùn lágbájá ìtẹ́ pé mùdálìsùn gbogbo àwọn iṣẹ́ wọ̀nyí òun náà ló túmọ̀ sí protection tó lọ́n fún àdísì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kò wá sí ìmọ̀ náà nínú ayé tó lọ́n fún protection bẹ́ẹ̀. wọ́n ń pe àfáà kan ní Ibn Adi tọkọ tí àtàn pé ní al-Kamil fi du'afa in tó kó jọ síbẹ̀ lélẹ́yìí al-Wadda'un àwọn tán máa ń mú èdè àdísì látẹnu ara wọn al-Matrukun àwọn táyé pa wọ́n ti pé àwọn eléyẹ mọ́ dọ́dọ̀ yẹn mọ́ gbàdísì lẹ́nu wọn àwọn ṣẹ̀dídú dọ́àf àwọn tó ṣe wípé ní líle ara wọn ti lágbára jù ó le àwọn kọ̀fífù dọ́àf líle àwọn eléyìí ò le púpọ̀ àwọn almutamun àwọn táyé wò pé àwọn eléyìí máa parọ́ ẹ jìnnà sí wọn àwọn eléyìí máa parọ́ ẹ jìnnà sí wọn àwọn tó kójọ síbẹ̀ nìyẹn bákan náà ni pé ní àwọn eléyìí wọ́n dá wọn mọ̀ nǹkan akọ̀kan dàbí ni àwọn eléyìí sì ní ògbóǹtarìgì tá a lè gbára tì ní wọn ní tó kó sínú tíra tó pè ní al-Kamil fi du'afa nù ni síwájú tiẹ̀ náà àti lẹ́yìn rẹ̀ àìwá mọ̀ iye àwọn àfáà bẹ́ẹ̀ rẹpẹtẹ bọ́lá fẹ́ fi àfáà òkọ́ ilé sí tọkọ ad-du'afa àìwá mọ̀ iye wọn wọ́n gbà lọ́wọ́ ara wọn ní ṣísẹ̀ ń tẹ̀lé ni kì í ṣe pé distance ń bẹ nínú ọjọ́ wọn
ọlá pé mo kọjọ́ yẹn ti ń lọ ni àbá mọ kàí pé ní lágbájá báyìí kú ń gbà báyìí lágbájá báyìí gbà lágbájá báyìí kú ń gbà báyìí lágbájá báyìí gbà téèyàn bá fẹ́ rú nǹkan bẹ́ẹ̀ kọ́ lọ ka àwọn tírà bó làwọn àfáà ti ṣayé nígbà tó pé irú nǹkan báyìí tí wọ́n láwùjọ wa ló jẹ́ kí dáwọ́ tí wọ́n mọ wọn tó ń pè ní mímọ̀ àdìsá níbi ilẹ̀ ń fẹnu kékeré pè báwọn iṣẹ́ eré lẹ́rọ wípé náà ń pè ní sọ yìí Bukhari ni iṣẹ́ eré sọ yìí Muslim ni èmi ọmọ ẹ̀sìn náà nú ayé tẹ́wàá ka tírà bíi thousands tẹ́wàá pé ń ṣerú sí ẹ̀sìn àfi Islam nìkan ẹ̀sọ tírà náà tán ń pè ní tírà Ọlọ́run lóde èní yìí pé ìmọ̀ tí ń ṣerú sí ìmọ̀ rẹpẹtẹ ní bí al-Qur'an bí àdìsá níbà Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí nǹkan táwa ń bá lọ jàre. Tí a bá tiẹ̀ wá sọ pé ní ọ̀dà ẹja àgbà tí dákímọ̀lù sọ wọlé wípé ní ṣe bó sọ wípé àdìsá nábì kò sí àmójútó kò sí kinní kan Kùránì ní sọ̀híhù ní sọ̀híhù rẹ̀ tí wọ́n ní sọ̀híhù nú àwọn àdìsí kan bẹ́ẹ̀ pé ní sọ̀híhù ní àmọ́ ní sẹ̀kíìmù àwọn Lárúbáwá tí ọ̀dà àwọn Lárúbáwá tí ọ̀dà tó bá ṣe pé ní gbogbo ìgbà tẹ́nìkan bá ti jáde wípé òun rí wípé ní ìntẹ́ sọpọ̀ wà nù àdìsí yóò lọ bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kò sí lọ náà ni tá a bá ti gba tiẹ̀ wọlé a máa wà mọ̀bìtọ́rù láti gba ọ̀rọ̀ sí àrọ́ fídọ̀ wọlé àwọn ọ̀rọ̀ fídọ̀ àgbákò làwọn yóò ti wọn ọgbọ́n táwọn wí ni àwọn sọ wípé ní kódà Kùránì gan ò pé jẹ́ fún ọ lápèjúwe kan ọgbẹ́ni kan bẹnu àwọn àfa àwọn ṣíà tó ń pè ní Maysar ó lóun gba ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Abu Ja'far èyí ọmọ àlínú ni ó ní pé ní láwùlà annahu zida fi kitabillah tí èyí bá ṣe pé ní wọ́n ti áàdì mọ́ Kùránì ní ojúgbọ́ ìdí ṣíà sọnù nù ṣíà ní tí èyí bá sọ láì pé wọ́n ti áàdì mọ́ Kùránì ni ọgbọ́ wànúkì sọ mínú wọ́n tó rìdíùsì nínú rẹ̀ pẹ́dọ̀n mẹ́kọ̀ fíyà ákùnà aláàdí ìjà àwọn táwọn jẹ́ fámílì àlí ẹ̀tọ́ àwọn òní pamọ́fẹ́ tó bá jọlọ́gbọ́n tafsiru al-Ayashi ló wà kìí ṣe wọ́n ní wọ́n pín nínú àwọn àfáà Ṣíà ẹgbọ́n tí wọ́n sọ ó ní pé Kùránì tá ń gbé lọ́wọ́ táwọn sọ pé Kùránì yìí ló pé Kùránì ló ṣe kí ó ní pé Kùránì wọn gan ipe wọ́n ti dínkù mẹ́wọ́n ti jó mọ́ wọ́n yọ kó wọ́n tó jó mọ́ ó ti gbọ́ tó bá ṣe pé ní ká mọ̀ fẹ́lẹ́ yìí kàn sí dà pé náà àti dákímọ̀lù sọ òun ó dà pé ẹ̀rọ ìbẹ̀rù àdìsí lóòótọ́ ni ó dà pé wọ́n ti áàdì má àdìsí lóòótọ́ ni àgbà ti Ṣíà náà wọlé àpàdà wá di aláìlẹ́sìn yóò tún fún wọn ní míì nínú àwọn àfáà Ṣíà lẹ́ǹkan sí wọ́n pè ní Hisham ibn Ma'bad al-Juhani nígbà tó wọ́n sọ tiẹ̀ ó ní innal Qur'ana Kùránì tí ń bẹ lọ́wọ́ wa yìí wudi'a fi ayyami Uthman ayé Usman ni wọ́n lọ hun jọ orí báyìí sọ́ra àwọn ọ̀daràn èyí táwa tó ń sọ wípé ní Ọlọ́run protect Kùránì nìkan nu ọgbọ́n tí Ṣíà tún wọ àwọn Ṣíà sọ wípé ní aláyé Usman ni wọ́n ṣe hun Kùránì wa anna al-Qur'ana al-haqiqi su'ida bihi ila as-sama' Kùránì ojúlówó gangan Ọlọ́run ti gbé lọ sókè padà ǹjẹ́ ń gbà wo lọ́lọ́run gbé Kùránì lọ sókè tọ́lọ́run gbé kó lẹ̀ ó ní inda martadda sọ̀hábà nígbà táwọn sọ̀hábà di kèfèrí àgbákò ọlọ́mọdé ṣe àgbákò bá ọlọ́mọdé ṣe àgbákò so n ta fẹ́ lò bí ní pé ní ẹja gbà wípé ní dákímọ̀lù ṣe wá sọ pé ní àdìsí ànábì ò ní protection so nǹkan míì lè wọ̀ ọ́ àbẹ́lómi náà wá dé tó ní pé wọ́n kó àdìsí ànábì jọ bídíà ní àwọn kìnnì kan sínú àdìsí ẹwù owó eléyìí ọ̀lọ́ pẹ̀lú làákàyè wọn tí ò sí mọ̀ ń bẹ̀ eléyìí ṣe wọ́n ń bù yàn kò sí mọ̀ ń bẹ̀ ni wallahi díẹ̀díẹ̀ o kò ṣe kí ni o kò sí mọ̀ ń bẹ̀ tá a bá ti gbarú ọ̀rọ̀ wọn wọlé a gbọ́rọ̀ sí àrọ́ fídọ̀ wọlé Ọlọ́run tiẹ̀ tún wá mú yín ẹ mọ̀ sọ pé ní mùsùlùmí náà mùsùlùmí ni wọ́n ẹ̀gbọ́n tí mùsùlùmí bí yín sọ àwọn ní kíni o wọ́n ní Kùránì gangan wọ́n ti gbé kó ńlẹ̀ Ọlọ́run ti gbé Kùránì ńlẹ̀ padà àti bí ọ̀pá Musa tá à ní rí mọ́ wọ́n ní Kùránì fèkì lọ́wọ́ ilẹ̀ táǹkà a'udhu billah Afa Ibn Hazm al-Zahiri rahimahullahu ta'ala ẹgbọ́n tábà wí ni àfà sọ wípé ní ẹ dákun tá ń sọ fún yín pé àwọn sí àrọ́ fídọ̀ mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́wọ́n ń gbẹ̀rí wọn jẹ́ ọlọ́mọba ní káwọn àfẹ́sìn ẹ̀rí ìtìrà mọ́ fọwọ́kàn yìí mọ́hálà mọ́ fọwọ́kàn wọn ilé mọ́ fọwọ́kàn ọlọ́mọba ní káwọn àfẹ́sìn Ibn Hazm ni
rọ́fídọ̀ ní kùránì òsì ńlẹ̀ ẹ wá ń gbọ́rọ̀ wọn gbọ́ bẹ́ẹ̀ láyé tó rọ́fídọ̀ ṣé rọ́fídọ̀ pẹ̀lú mùsùlùmí ni afáàdé àmọ̀só nínú ọ̀rọ̀ Jaqmal ó sọ pé ní àdìsí pọ̀ débi wípé ní èèyàn ò lè mọyé rẹ̀ tán kódà ẹlẹ́mìí lọ mú kinní kan ọkọ̀ lè pè ládìsí ànábì àfà ìwọ gangan fúnra rẹ̀ tíráì rẹ̀ wò ẹni tó bá tó bẹ̀ tó bá láyà kó jáde wá kó wá níbi tọ̀ òun sọ àdìsí báyìí òun sì hun sí i wàlẹ́ ẹni èpè wọ́n fún ọ lépè bíi wọ́n fún ọ ní àlìmọ́ níbi ó fún ọ ní èpè bíi pé eléri ibú rẹ̀ sì ń parọ́ mà níbi Muhammad sallallahu tọ́ ọba wa jẹ́wọ́ pé òun ni ibi tọ́ ọba ti lò ní ọmọ láàrin àwọn amatunnas àwọn ogunlọ́gọ̀ èèyàn àwọn jẹ̀mọ́ mùsùlùmí tọ́ ọba débi táwọn àfẹ́sìn bá wà tán bá gbọ́ ọmú ò ní ṣe bẹ́ẹ̀ mọ́jọ́ mi àmọ́ lẹ́mìí tiẹ̀ náà wọ́n rò pé ó ti ṣe àgbákò ní ìsìlámù yìí o torí pé ní ìntànàbí ọ̀sọ́ ló ń sọ ẹ̀mí rẹ̀ gùn ò ní balẹ̀ wallahi ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ dámọ̀ wá mọ̀ nsọ kí náà pè ní hadith tó fi ṣe wípé ní àkójọ lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ kó Kùránì jọ bẹ́ẹ̀ ni ìntàn pè ní hadith yìí ibaratun an tafsirul Qur'an títúmọ̀ al-Qur'an àlàyé al-Qur'ani náà hadith lẹ́ti gbà ìfọ́ Kùránì sí wẹ́wẹ́ kó lè bá àyálù mà nẹ́bì náà hadith lẹ́ti bá ìgbésí ayé ànẹ́bì fúnra rẹ̀ hadith ni àwọn ìdájọ́ ànẹ́bì hadith ni àwọn fatawa ànẹ́bì hadith ni àwọn ìtọ́nisọ́nà ànẹ́bì hadith ni àwọn ìgbanímọ̀ràn ànẹ́bì náà kọ́ kódà èdórí ọ̀rọ̀ bó là níbi ṣe jagun hadith ni gbogbo ẹ̀ lápapọ̀ gbogbo bó ṣe wá pọ̀ tó yìí sọ̀hábà ànẹ́bì sì pọ̀ àfà sọ̀hábà ànẹ́bì pọ̀ débi wípé ní nígbà tá ànẹ́bì ó kú nígbà tí wọ́n ka àwọn tó jẹ́ sọ̀hábà àfà thousands ni wọ́n rẹpẹtẹ ni o tí wọ́n pọ̀ tí wọ́n pọ̀ dáadáa táwọn eléyìí kan wá jáde látara ìmọ̀ kan èmi ti sọ láìmọye ìgbà eléyìí sọ wọ́n yìí insult yẹn ọ̀rọ̀ ẹ̀sìn pàtàkì ju anybody tí ò bá jẹ́ bí it anybody ẹ̀sìn pàtàkì ju gbogbo kálukú lọ Jaqmal wa ń sọ̀rọ̀ kí n tó bá rí bẹ́ẹ̀ tó bá rí báwo nígbà tí nǹkan ò yé wọn ẹ̀dá mọ̀ sọ́n sójà rẹ̀ a béèrè wípé ní àní ẹ lọ hun wá àfà tọ́ ọba ti lè fi hun báyìí tọ́ba ilé gbé dájọ́ kan lọ́wọ́ wallahi kò ní pẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ àti ìrótù nínú àfọ̀mọ́tọ́ lọ́n ṣe fún àdìsí ànẹ́bì nù ni kámọ̀ so tá a bá wá ní pé ní àdìsí dẹ̀rí fún bẹ́ẹ̀ àdìsí mọ̀ọ́dú bẹ́ẹ̀ mọ́ọ́dọ́lù bẹ́ẹ̀ kíní kan bẹ́ẹ̀ gbogbo tó sọ pé wà ń bẹ̀ lápapọ̀ òun kì í ṣe pé inú àdìsí lọ́wọ́ nínú ìṣe àfọ̀mọ́ àdìsí náà ti máa yóò jáde pé ní eléyìí ẹ gbọ́dọ̀ pé lọ́rọ̀ ànẹ́bì eléyìí lágbádá tí máa ń wí lágbádá tí máa ń parọ́ ni àwọn àfáà ṣe tàhárí débi wípé ní Imam Bukhari ńjọ́ kan ó sì fẹ́ lọ gba àdìsí lẹ́nu ẹnìkan ọkàn rí pé ní ẹnu òun fi abọ́ lásán fi ń tan ẹran kò sóúnjẹ nínú rẹ̀ ó sì padà kọ̀ gba àdìsí mọ́ ìjẹ́ kí ló dé ó ní ẹni tó lè tan ẹran láti wá jẹun tí ò sóúnjẹ ń bẹ̀ ó lè tan ẹran pẹ̀lú ọ̀rọ̀ ànẹ́bì ó ti gbọ́ àbọ̀ ọ̀gbọ́ afáwa Abdullahi ibn al-Mubarak rahimahullahu ta'ala nídọ̀kan wọn bí ó ní hadhihi al-ahadith al-mawdu'a àwọn àdísì tí wọ́n hun táwọn èèyàn wá ń gbé ilé àgbékalẹ̀ ẹ̀rọ yìí kọ́ ó ní ta'ishu laha al-jahabidha ọlọ́run ó yan àwọn èèyàn ńláńlá àwọn èèyàn tó tóbi tó pé nítorí ẹ̀ ni wọ́n fi ṣẹ̀mí ayé tiwọn àti àárọ̀ àtọ̀sán àtàlẹ́ wọn torí àdísì ànábì kò sí nǹkan mìíràn fẹ́ ṣe ní tí wọ́n jókòó tì nù ni ọlọ́run á máa kẹ́ wọn wallahi ẹ̀mí wọn máa gùn pípọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ó rí Imam Tabarani ó lo 100 ọdún láyé gbogbo ayé nítorí àdísì ni kò sí tírà mìíràn tọkọ al-Mu'jamul Kabir al-Mu'jamul Saghir al-Mu'jamul Awsat tírà ńláńlá àwọn tírà tó tóbi voluminous ló ń bá káàkiri ní táwọn torí ẹ̀ṣẹ̀ mínú ni èyí tó pè ní Mu'jamul Saghir ọmọ tó kó síbẹ̀ ni ó kó síbẹ̀ pé ní àwọn àfáà àwọn tó ṣe wípé ní ọ̀nà ọ̀dọ̀ wọn nìkan ní àdísì báyìí gbà wá àdísì báyìí gbà wá kò gbọdọ̀ ẹlòmíì wá. Imam Ahmad ibn Hanbal rahimahullah wọ́n bí ń jọ́kàn pé ní èyí ṣe tẹ́ wá ń gbà àwọn àdísì dọ̀ífù tẹ́ wá ń kó wọn jọ nígbà tẹ́tí mọ̀ pé wọ́n kó wọn nígbà tẹ́tí mọ̀ pé àdísì dọ̀ífù nìyí ó ní à ń kó wọn jọ nítorí kẹ́nìkan mọ́ bá dìde kọ́ máa nígbà náà àdísì kan bẹ sọ ìhù náà ni pé àdísì báyìí àwa náà mọ̀ dọ̀ífù ni
a sì ń tọ́jú ẹ̀ pamọ́ dà àwọn tí ń bọ̀ lẹ́yìn wa kan lè mọ̀ pé àdìsí yìí dọ̀ yìí fún ni so ohun tó fà tán fi ṣe ẹkù fúnrú wa nù ní ká lè mọ̀ pé àdìsí eléyìí ọ̀lọ́ àníbi ọ̀sọ́ bẹ́ẹ̀ o ọjọ́ tí ń lọ jàre. tó bákan náà ni pé ní kẹ́lìmà àdìkìr àwa ń gba ẹ̀gbà wá rẹ̀ wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà látọ̀dọ̀ àwọn tábì bí àfa Hasan al-Basri tó sọ wípé ní àdìkìrù yẹn o àdìsí ànábì ní rí fàṣí ẹ dákun torí Ọlọ́run ẹ bá ní bí ẹnì kankan nù wọn wípé kọ́ tiẹ̀ fún wa láfẹ́ ẹyọ kan báyìí nínú àwọn ẹni ìsíwájú adúpẹ́ fọ́lọ́run wípé ọlá àbàtà ní mọ módò sàn ọlá bàbá ọmọ ní mọ ọmọ èèyàn àwọn tọ́lọ́run fi kẹ́ wa nínú Ìsìlámù Ọlọ́run ní ká láwọn aṣíwájú bí wọ́n ṣe rìn kò pamọ́ ìmọ̀ wọn kò pamọ́ ìgbésí ayé wọn kò pamọ́ gbogbo ẹ̀ lọ́làkọọ́lẹ̀ ẹ mú wá fún wa nú ẹnìkan nú wọn tó ṣe wípé ní irú nǹkan tẹ́yìn sọ yìí làwọn náà sọ. Naam dákímọ́lù wá dáa nìkan mo wá fẹ́ wọnú ọ̀rọ̀ báyìí dákímọ́lù sọ wípé ní nígbà tá Ànábì fẹ́ sọ̀rọ̀ nípa wípé ní gold déwọ̀ ó ní hurrimat wọ́n ṣe é léèwọ̀ ó ní àwọn wá lọ wọnú Kùránì àwọn wá rí ibi tọ́lọ́run ti ṣe é léèwọ̀ Ànábì náà tó wọ́n sọ pé ní haramutu mo ṣe é léèwọ̀ Ọlọ́run o ọmọ dá kéèyàn ya olódo o mo sọ pé mi ní sọ̀rọ̀ tó máa ní insult nínú àmọ́ wallahi ìgbà míì a gbọ́dọ̀ ṣàlàyé ọ̀rọ̀ kò dá kéèyàn ya olódo eléyìí ṣe insult odo ní odo tó fojú hàn lárúbáwá lo fíìlì majhul èyí ò ní pé ní àgbékalẹ̀ ọ̀rọ̀ ìṣe fún ẹni tó ṣe wípé ní àmẹ́ni tó ṣe agbé wa nígbé wa àmẹ́ni tó ṣe ìmọ̀ nírísìn rẹpẹtẹ tó máa fi sọ bẹ́ẹ̀ tó bá ṣe pé nítorí pé Ànábì sọ wípé ní ó rí mọ̀ nísìnyìí Ànábì kọ́ ló sọ Ọlọ́run kọ́ ló sọ nìyẹn ká wá dànù lọ́wọ́ túmọ̀ sí ẹja padà sínú Al-Qur'ani padà ọ̀gbọ́ Ọlọ́run ní pé ní hurrimati alaykumul maytatu wad-damu òkú ń bete òkú tí ọ̀bọ́bẹ ẹ̀jẹ̀ tán bá dú lára nǹkan tá a bá pa Ọlọ́run ní hurrimati alaykum wọ́n ṣe é léèwọ̀ fún yín Ọlọ́run sọ pé òun ṣe é léèwọ̀ bẹ́ẹ̀ o kọ̀pá Ànábì ló ṣe é léèwọ̀ o fíìlì mọ̀jùhúlù yẹn lọ́nà náà ló ń bẹ́ẹ̀ ṣèyí ò lé ní. níbòmíì Ọlọ́run ní wa hurrima dhalika ala al-mu'minin wọ́n ṣerú àwọn nǹkan báyìí léèwọ̀ fáwọn mùmìní wọ́n ṣerú àwọn nǹkan báyìí léèwọ̀ fáwọn mùmìní ta ló ṣe èyí ń bẹ́ẹ̀ nínú Al-Qur'an bákan náà Ọlọ́run ní uhilla lakum laylata siyami wọ́n ṣe lọ́tọ̀ fún yín lóru àwẹ̀ arrafathu ila nisaikum kẹsùmọ́ àwọn obìnrin yín Ọlọ́run sọ pé òun ṣe léèwọ̀ o dákúmọ̀lù jáde wá o àtàwọn táwọn náà bá ń gbọ́rú bẹ́ẹ̀ níbòmíì Ọlọ́run ní wa uhilla lakum ma wara'a dhalikum a ṣe lẹ́tọ̀ fún yín in tó bá ti yàtọ̀ sáwọn eléyìí náà tá ní pé gbọ́dọ̀ fẹ́ wọn yìí ẹ dákun gbà tọ́lọ́run bá wa sọ báyìí sọ wá túmọ̀ sí pé Ọlọ́run kọ́ ló ṣe ni a wàá pe jákèmọ̀lù wá àwọn táwọn bá dàbí rẹ̀ ẹ̀wà lárúbáwá máa ń gbé sí rọ fíìlù mọ̀jìhúlù kalẹ̀ èyí ni pé ní òṣùwọ̀n àbí ìsọ̀rọ̀ kan ń bẹ tó ṣe pé ní tí lárúbáwá bá kọ́ kalẹ̀ ẹ rò pé ẹni tó ṣe iṣẹ́ yẹn ẹni tó máa jẹ́ subject inú sentence yẹn ò sí ń bẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ ni ọláwọn reason tó ṣe kí ni o tán máa fi ń ṣe bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ó lè jẹ́ nítorí lil ijaz láti ṣe é ní ṣókí ipe ká mọ̀ jẹ́ kọ́rọ̀ ó máa gùn mọ́ ká mọ̀ jẹ́ kí ọ̀rọ̀ ó máa gùn mọ́ èyí wò ní ẹlẹ́ẹ̀kejì lil ilmi bihi nítorí pé a ti mẹni tó sọ̀rọ̀ wọn a ti mẹni tó ṣe kinní yẹn ìdán ẹ dákun iṣẹ́ ta l'Ànábì ń jẹ́ iṣẹ́ Ọlọ́run ọ wá ní hurima wọ́n ṣe é léèwọ̀ ta ló wá ṣe é ṣe léèwọ̀ ṣé Ànábì ń jíṣẹ́ bá bẹ́ẹ̀ lómi àfiṣẹ́ Ọlọ́run ni Ànábì ò jíṣẹ́ àwọn tó bí iṣẹ́ Ọlọ́run l'Ànábì ń jẹ́ ìdán tó bá ní wọ́n ṣe é léèwọ̀ a gbọ́dọ̀ ponú fá títí ká mọ̀ pé ní Ọlọ́run ní rí fáàsì akramakumullah sheikh
wọ́n tún fún mi láyà kan bí wípé kùtìbà aleikum siyam àti kùtìbà aleikum idha hadara ahadakumul mautu nígbà tí kú bá dé bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan yín wọ́n ti ṣe é lófin. Ta ló ṣe é lófin? Allah, ọlọ́run ọba. Ó sì wà ní Kùránì nínú ni sọ́lọ́run wá ṣe lófin mọ́ ni. Ìdán wọ́ọ̀dù tó fẹ́ fi tó àdìsí ànábì wípé ànábì ni wọ́n ṣe é léèwọ̀, àwọn sì wà nínú Kùránì àwọn ọba. Ànábì ọ̀wá sọ pé òun lòun ṣe é léèwọ̀ tó fẹ́ torí ẹ̀dá àdìsí nínú àgbẹ̀ olódo ní aláìmọ̀kan ni ọ́. Tó bá yí ọ dáadáa ọmọ pé ọlọ́run lànábì ń rí ìfáàsí. A sì sọ bákan náà wípé al-Qur'anu al-matlu wal-Qur'anu ghayru al-matluwi, Kùránì tí wọ́n ń kà tá a mọ̀ kà àti Kùránì tó pé ní a mọ̀ kà wọn náà ní àlàyé báyìí ni a ní kà lórí irun, a ní fún dájọ́ Kùránì gẹ́gẹ́gẹ́gẹ́ gbogbo ẹ̀ lọ́n fi ká níbi Muhammad sallallahu alaihi léyìí tó fẹsẹ̀ múlẹ̀ tó lọ́nà wínú Kùránì nífa àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ nígbà míì gan wọ́n máa ń tọ́jú ẹni tó máa jẹ́ subject inú sentence yẹn pamọ́ nítorí kí ni o, nítorí àtàhàkìr afẹ́ yẹ̀yẹ́ ẹni òun àbí àtàzìm afẹ́ gbọ́lọ́hun tóbi. tí wọ́n bá rí bẹ́ẹ̀ ànábì ní hurima hadha, wọ́n ṣe léyìí léèwọ̀, ànábì fi ń bàbàrọ̀ ọba tó ṣe é léèwọ̀ ni. Jákèmọ́lù wa bẹ̀rẹ̀ sí ni máyà Kùránì wa. Jákèmọ́lù sọ pé ọlọ́run sọ pé ní zuyina linnasi hubbu shahawati minan nisa. Ọba káyà náà délẹ̀ inú mi wá dùn ayọ̀ mi wá kún pé ọ̀gbẹ́ni